àwọn táwọn ẹ̀kọ́ náà kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọkọ̀ ìjù kan rẹ̀ ẹ̀yìn ọmọ pé lórí jẹ́ lórí lọ báyìí sí làwọn tẹ̀lé táàbọ̀ ìṣòro àwọn táwọn ẹ̀kọ́ náà kẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ ìjù kan rẹ̀ fẹ́jọ́ ẹ̀yin ọmọ pé lórí jẹ́ lórí lọ ìbá sí àwọn tẹ̀lé ìgbàgbọ́ ìṣe wọn ìṣe wọn ìṣe wọn pẹ̀lú ẹ̀rọ báàsì lóní tẹ̀lé tẹ̀lébọ̀ ìṣe fẹ́jọ́ báàsì lóní tẹ̀lé tẹ̀lébọ̀ ìṣe wọn. ó ti dúpẹ́ ìdí tí bàbá tẹ̀lé bàbá tí wọ́n. ó náà fi ṣe arápò owó àgbáríkà bàbá sùn wọn máa kó sára. fẹ́ẹ́dúrà ó ti dúpẹ́ ìdí tí mo bá dé. mo dẹni gbàgbọ́ wọlọ́mí ádára gbogbo kọ̀ọ̀kan ní bá dá sọ̀nà o ọ̀làkàgbà ni ó bá mi fò rẹ̀. ìbọn pàápọ̀ fi tọ́wọ́lé o. Ọlọ́run ló máa ṣẹ́yìn o, ìwádàá sọ̀rọ̀ tó ń gbé ga. Ẹni àṣẹ mi lẹni táìsì ọ̀pọ̀ ọ̀lẹ́ níláríwọ́. Èmi lẹni táìsì ọ̀pọ̀ wọn lè ràn mọ́ lọ. Bàbá ń fa èmi dábẹ́ àròkè. Lójú àrùn ní pé ọ̀rọ̀ kò ti bá ọmọ bẹ́ẹ̀ tàbí omi gbé. Wọ́n ló dé lórí ọkàn bí ẹgbẹ́ díà. Ọmọ Ajíbọ́lá Pàṣẹ máa dákọ̀ mi. Wọ́n pè ní ẹ̀ṣọ́ máa kọ́ mi ní ẹgbẹ́ díà. Ó dábẹ́ sọ àìfẹ́ gbọ́. Àwọn èèyàn wá sí ń dóde wa nígbà Amẹ́ríkà pé dúró pé fún. Wọ́n dóde mi lórí àgbo yẹn nínú lọ́gà àbílẹ̀ sọ. Wọ́n ní tí màá wí ju kí n máa ṣọlẹ̀ ápùlù láì. Wípé wọ́n fọ́nrán mi sẹ́yìn máa pọ̀ bí ọgbẹ́ mẹ́rìnà. Mo ń ṣe máa gbà mọ́ òkúta tábọ́lé kọ́ sílẹ̀. Ìpadà àdìgbò lé ẹ̀kọ́ nínú ìfọ̀jú àyè. Láṣọ àṣẹlẹ̀ nínú Port-Harcourt. Òkè ọ̀gá aláṣẹ bàtà àgọ́ àṣẹ tó fẹ́ gbà. Wọ́n ní kájọ ṣe pọ̀, ó ti ṣẹlẹ̀ yín o, àkọ́kọ́ lẹ́yìn, ọgbẹ́ mi kò ṣẹlẹ̀ yín o. Tí bọ́dà máa lámú ìdá sí lọ́dà. Pẹ̀lú alájọpẹ́ ní àgbọ̀nì fẹ́ di àkọ́jọ́ ṣoṣo kò ṣẹlẹ̀ rí. Ìyá àkọ́kọ́ wọn lọ bàbá. Wọ́n ní ìjọ mímọ́ ní tí àgbọ̀nì ẹ̀fẹ́ díà. Wọ́n ní ìjọ wínísì náà ní ìjọ tí kò kí ń ṣe Jonathan kò kí ń ṣe Ghana bó sí o. Ọlọ́kọ̀ wá wọn láláì fàání omi dáàmì lọ́jọ́. Fàání omi dáàmì lọ́jọ́ sọ́dá àjọkọ̀ọ́yà kan mi ní ìfẹ́jú ààrẹ. Ẹni tó wá súnmọ́ mi ó máa mọ̀ pa àfáàní mi. Ọ̀pọ̀ mi mọ̀ sí lọ́wọ́ mi dédé mo dẹ̀ gbà gbọ́yé. Mi ò kí fi ṣe tẹ̀gbẹ̀lẹ̀kún wọn kí fi ṣe tẹ̀ àgbọn mi nífẹ̀ẹ́ díà ìyẹn ló jẹ́ kí n wọ́n nà lọ. Ọ̀pọ̀ mi mo wá ń gbàdúrà bí mo ṣe máa ń sọ nínú ọ̀lẹ́ mi nìyẹn pé kí n bá ti wò pé ká ṣíwájú ṣubú àbí kẹ́ni kan ṣubú kí n lè fi ga Ọlọ́run ọba má jẹ́ kí n ga àmọ́ tó bá jẹ́ pé mo nígbàgbọ́ pé wọ́n sọ pé kí tẹnìkan kó má jẹ́ pé kí tèmi fi lè ga Ọlọ́run dákun gbàdúrà mi o. Àní ẹ̀yẹn lọ́lọ́run wò orúkọ lọ́run ṣe fún mi òṣèlè mi tọ́jú fún mi ní mọ́tò bíi 20 mílíọ̀nù àníyàn ni.
wọ́n fi fọ́ọ̀mù wọ́n jẹ́ fi ṣe gbẹ́rágá o but àníyàn lọ́lọ́ márùn àkọ́bí fẹ́ di ààyè ọ̀pẹ ní ẹ̀ṣọ́ wọn. àníyàn mi sí bọ́dà mi àlàmú mi yóò gbà ní pé kájọ máa ga máa lọ sókè kájọ máa lọ sókè ní àníyàn mi. ọmọ onímọ̀ náà bá súnmọ́ àníyàn bá mi o ọmọ àlàmú bá súnmọ́ àlàlájì tí ó lọ dá o wọ́n ti gbọ́ ọmọ ẹ̀pọ̀ kò ṣe àmọ́lọ́sílẹ̀. wọ́n ti gbọ́ ọmọ ẹ̀pọ̀ kò ṣe àmọ́lọ́sílẹ̀. tábàárẹ̀ ní tó ń bẹ́ẹ̀ ní tọrọ kó tó ń ṣe rìkíṣí ẹni kan sì máriwo wọ́n ti gbọ́ ọmọ agbọ́ni. alájí tí lẹ́dà ìlànà alájà kan bí fẹ́ ní àwọn ti gbọ́ ọmọ ẹlẹ́yà. àádúgbò fúnra àkọ́bí fẹ́ ní àkọ́bí o. ọ̀pọ̀ ẹni tí ń gbé ìyá àdínúndé tí bá kọrin kìí fọ́ àkọ́bí yàtọ̀ sáwọn àgbàdá o alágbó obìnrin máa ń kórè tóbi ká. àdájọ́ àkọ́bí tí máa ń pọ̀ yẹn máa bá mi fèlè ẹni fẹ́ pọ́npẹ́ máa gbọ́ orin àkọ́bí o ìlú àtọ́rí gbẹ nínú ìlà tí fi pọ́npọ́ ọgbẹ́ mi dòló orin àfẹ́ káyé pàṣẹ fẹ́mi nílé náà fẹ́mi lóòkà yọ̀bẹ́ ti yọ àkọ́bí àgbẹ̀sà wọn alára gbàràdá o alágbó obìnrin máa ń kórè tóbi ká. alájà àkọ́bí máa fọ́ èmi ọpẹ́ àbí mo ti fọ́ ni. fẹ́dí àkọ́bí máa fọ́ èmi ọpẹ́ àbí mo ti fọ́ ni. alágbó fẹ́ràn òní fẹ́. tọ́ba bẹ̀ alákọ̀ọ́dọ́ bàbá mi gbàgbọ́ náà ojú dédé èyí tó bá lè èyí tó bá lè dàgbọ́ ọmọ ọkùnrin ló gbọ́ fúròkúròkú. fẹ́ríà ìrìn àjò ayé dànù sí nípìnlẹ̀ sí nípìnlẹ̀. ẹ ṣe nígbà àlọ́ òní ọ̀gá mi alágbèsọ náà ń sọ ayé ẹ̀ṣẹ̀. Àgbà. Wọ́n fẹ́ràn máa bí fún àìlù. Ọ̀pẹ́ mi àkọni, àkọ́bí àgbà ọmọ tàlà gbogbo tó fún aṣọ àìlú ìwọ̀ra. Ọlọ́run ọba tó jẹ́ bẹ́rẹ̀ tòní ékótó, ó jẹ́ tó ṣe ṣe nínú pọ̀tàmíràsì. ẹ̀yin àwọn ọpẹ́ mú dábìlì àmọ́nì ni ọlọ́wọ́ bá ẹ̀bùn alẹ́ ọ̀nẹ́bí bá a máa ṣe àtàkùn ọkọ̀ pẹ́ẹ́dúpẹ́ wọn àìlù ọ̀rọ̀ wákàná ọba tó ní ọba tó gbọjọ́ ọba tó dógbà ọba àwọn akáǹtì ọ̀rọ̀ bá mi àgbàlagbà ti ṣáàyà àgbààgbà kan ní ìfọ̀rí àìlù. Mo dúpẹ́ àná mo tún dúpẹ́ òní àkọ́bí ọ̀fẹ́ ní à mo tún máa dúpẹ́ ọ̀la torí pé kí n tẹ́ gbà ní èsì ọ̀. Wọ́n bá rí pé adájọ́ sọ̀rọ̀. Wọ́n á fẹ́ ṣe ṣé yìí. Ó ti ṣẹlẹ̀ àkọ́bí ọ̀fẹ́ àkọ́kọ́ lélẹ́yìn. ọlọ́wọ́ láàrin ọ̀nì ọ̀ọ́ òbí sọ bí mẹ́rẹ̀ sọ kí bọ́dà mi àlàmú kúrẹ́ ìmọ̀lẹ̀ ọ̀gá
wo kì í bínú èèyàn. Ẹlòmíì kò mọ ìrìn tàbí ṣe é ṣe ìyàtọ̀ bí ọgbẹ́ ẹgbẹ́ níra. Ṣé yìí èyí tó pé ní iye ní ètò tó bẹ́ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀gbẹ́dá. Ìfẹ́lẹ́ ọlọ́run ní àkọ́ni. Ìfẹ́lẹ́ ọlọ́run ní ọlọ́run sáà mi mú ọmọ ọ̀rọ̀ àtọ́bí sọ́ọ̀dù àtọ́kọ́. Akọni akọni. Lọ́dọ̀ yìí, ìfẹ́lẹ́ ọlọ́run ní sígbó páyé. Ó fi dálẹ̀, ó fi dá sọ́mọ̀. Ó fi dábọ̀ tó fi dábọ̀ nǹkan ní sẹ́ni ààyè ìṣọ́nà. Ọpẹ́ kúrò sí inú tó máa bá nínú rẹ̀. Láàárín ara wa, ìdí sísẹ̀ bá ń gbé àlùbáríkà ló ń gbé bẹ̀rẹ̀. Àkàndé tọ́lá ṣe bàbá oyin. Ìdí sísẹ̀ bá ń gbé àlùbáríkà ló ń gbé bẹ̀rẹ̀. Ìfẹ́ là ń lè lè. Wọ́n lọ ìtọ́jú gbèsè tó ní àkàrí. Òfin kọ́nù lọ́pọ̀ mi nípa mi. Mo mọ̀ bá àgbà nínú wájú aláwọ̀ àwòrán. Adúgbò lọ́wọ́ àwọn tó fangéèdì ṣe mi. Ismail alánìgbòdò fún mi tààrà ẹ̀ṣẹ̀ táàkì bí ọmọ ṣàlàyé ọ̀rọ̀ mẹ́jọ náà. Orí aláàbò promotion ẹ̀ṣẹ̀ rẹ̀ pẹ̀lú ilẹ̀. Ike promotion ike ẹ̀ṣẹ̀. Adúláwọ̀ amúta ní ojú àrùkù. Ojú òṣèré ni wọ́n ní kó sọ̀rọ̀ lálẹ́. Ẹ lè rí bí èmi àti ìbọ́dà mi dábìjọ pọ́n àbídájọ́ ṣe ṣe kó sọ̀rọ̀ ni. Láti bí 20 years sẹ́yìn, àkọ́ mi ní ẹ̀fọ́ ní àìlè òkèrè mímọ́. Ìgbàlódélé tí kò bá ṣe fẹ́, wọ́n dá ṣe ìgbóníṣẹ́ṣẹ́ àmọ́dúnkọ́ ní ààyè ìṣọ́mọ́. Àmọ́ adúgbẹ́ lọ́wọ́ aṣíwájú adúgbẹ́ lọ́wọ́ dájú ní àlàáfíà tó máa ṣùgbọ́n àwọn olóògbé àdúgbò dájú sára bí ṣé wọ́n fojú ìgbàgbọ́. Ṣe ẹ̀fọ́rọ̀ mi, ẹ̀rọ dáná ṣe ẹ̀fọ́rọ̀ mi ó nínú ọ̀gbìn mi kúrò mú bàrọ̀ ọ̀gá. Èèyàn yẹ ṣe ọ̀pẹ́ mi fún ẹ̀rí ọ̀rọ̀ bá ṣe ọmọ bàbá jọjọ ọmọ tó ti sàgbọ́ rẹ̀ ọmọ bàbá náà rẹ̀. Ó jẹ́ pé àwọn èèyàn gbọ́ngàn ní kọ́ríkọ́rí àkọ́bí àgbà. Ó bẹ̀rẹ̀ dọ́gbọ́n ọ̀gá àwọn kọrin wọ́n fẹ́ bí àkọrin. Ara àwọn kọrin bóyá tó máa ń kọrin. Bóyá bá ń kọrin
alájàlá fún mi mọ́lẹ̀. Àwọn yẹn kọrin kọrin ni wọ́n. Iṣẹ́ ẹ̀kọ́ ọ̀yà àwọn ẹ̀kọ́. Bọ́dà mi ẹ̀kọ́ mi alájọ fún mi mọ́lẹ̀. Ṣé ìdájọ́ tó